kí lè dá ẹrù ẹ̀ padà fún. ìbọn yẹn gbé sókè. nà sókè dáadáa. ok. wọ́n ṣe jẹ́ ọlọ́pàá gbogbo so a ní wọ́n láti wá mú mi kí lọ fi ojú ara mi lóòótọ́ bí a ò ti kó àdúgbò tí kò lọ àkàdé máa dé bẹ́ẹ̀ àgbà níbi tí ó ti sọ sí tó ti kú sí. níbo ni dídá ẹ̀ ti wá. ní ilé mọ́mí ẹ̀. sọ̀rọ̀ nígbà tí wọ́n. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ajara Malifa TV pé àní tẹ́lọ́wọ́ ara wa lágbára Ọlọ́run ọba. mo mọ̀ wípé nínú wa ti wo fọ́nrán yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí àwọn ọ̀rọ̀ míì tí àwọn tí wọ́n jẹ́ afurasí yìí tí wọ́n tún padà sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ míì tá a tún ṣe fún wọn ló jẹ́ kí n tún tiraka láti pé ká tún kó pọ̀ sójú kan ká dà sórí afẹ́fẹ́ torí díẹ̀díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí ẹni pé ó jọra àwọn míì dẹ́ ìyàtọ̀ torí lè máa ṣe ní kàyéfì pé kí ló dé tó jẹ́ wípé ohun tá a ti wò tẹ́lẹ̀ tuntun ti ń gbé wá sójú ìran wa ìdí kan gbòógì rèé nínú àwọn ọ̀rọ̀ yẹn ẹ rí wípé bíi méjì mẹ́ta kan ó fẹ́ yàtọ̀ sí ìta àfilédè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé kí gbogbo ohun tá à ń fi ń tó yín létí tàbí tá a fi sójú wòran yín ní ìkànnì Ajara Malifa TV kò lè jẹ́ lè tó fi ẹsẹ̀ múlẹ̀ la ṣe tún gbìyànjú láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí láti tún dà sórí afẹ́fẹ́ ẹ ṣoore kan fún ẹ bá wa pín fún àwọn ará àti ọ̀rẹ́ yín káwọn náà lè kọ́ ẹ̀kọ́ nínú ilé ìtorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n ní èèyàn fi ń ṣe àríkọ́gbọ́n ayé ní Ọlọ́run nínú àánú ò ní jẹ́ kí ayé fi ọ̀rọ̀ tiwa ṣe àríkọ́gbọ́n bí kò ṣe àwòkọ́ṣe rere tó bá jẹ́gbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ wá subscribe sí ìkànnì ẹ̀ hàn notification button kalẹ̀ láǹfààní àti gbádùn ara wa síwájú sí àjọṣepọ̀ wa báyìí la fi lè ṣe àṣeyọrí ẹ ṣé o ẹ kú ìfẹ́. ọmọ bo ni ọmọ ok níbo ní Cross River iṣẹ́ wo ló ń ṣe. mi ò ní ṣe ọwọ́ kankan ní ìbò ló ń gbé. ọmọ sáà ìbò lẹ́ni Cross River. Ògójà ní Cross River lógójà báwo ni wá ṣe ń jẹ́ Olúwakóredé àbí kí ló pọ̀ pẹ̀lú ẹ̀kan náà. mi jẹ́ ọmọ Ṣàgámù. street orí ẹ̀rọ ajẹ́ kí n rẹ̀ ok ọmọ Ṣàgámù ní dáàdì ẹ̀ mọ́mí ẹ̀ ń kọ́. my mom was from Cross River. Cross River kí ni tó wá sọ pé ọmọ Cross River ní ẹ. mọ̀ pé àtìgbà tí mo ti wà ní kékeré ni my father was late. ok so Cross River ẹ̀ ló gbé dàgbà lórí dàgbà sí báwo ló ṣe padà wá dé sí Abẹ́òkúta padà. ọ̀dẹ̀ ní ọ̀hún yẹn Ọlọ́run ló dàgbà sí nínú. nígbà mi dàgbà sí nítorí pé mo lọ sí ọ̀hún wọ́n ṣe padà wá sí Abẹ́òkúta. kí lè tó wá ń claim ọmọ Cross River àgbà tí dáàdì ẹ̀ tí mọ́mí ẹ̀ dáàdì ẹ̀ jẹ́ ọmọ Ṣàgámù. my mom was from Cross River so ìgbà tí a rí any one of our father's family so she decided to like all decide láti pa àwọn ẹbí bàbá láti máa jẹ orúkọ ok orúkọ family mọ́mí ẹ̀ lọ ẹ̀yìn jẹ́ orúkọ dáàdì mímọ́ sáà ìdìbò lórí dáàdì ẹ̀ ní Ṣàgámù tó ọmọ. o mọ̀ o ṣáà mọ̀ pé ṣá ọmọ Ṣàgámù ní dáàdì ẹ̀ kí ló lóko dáàdì ẹ̀ yẹn. Thomas kí ni. Thomas Ode dáàdì ẹ̀ ò lè jẹ́ ọmọ Ṣàgámù lè jẹ́ Ode náà. o tún lè kí orúkọ dáàdì ẹ̀ mọ orúkọ family name mọ́mí ẹ̀ iṣẹ́ dáàdì ẹ̀ ń ṣe gbà yẹn. ok ní dáàdì ẹ̀ ń gbà yẹn ṣọ́ọ̀ṣì wà láyé wọn sì láyé mọ́. ok iṣẹ́ wo dáàdì ẹ̀ ń ṣe is a security man in Nigeria. ok gbọ́ ní security wọ́n ní security ní dáàdì ẹ̀ ní Òjèrè kó tó di pé wọ́n kú. now ẹ jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀ now kí ni wọ́n ṣe lábẹ́òkúta gbọ̀ngàn apá àbò ló ń gbé lábẹ́òkúta. Olómọ̀rẹ́ mo ń gbé ní Abẹ́òkúta. Olómọ̀rẹ́ sáìdì bó Olómọ̀rẹ́. Mádàmáró ní Olómọ̀rẹ́ ṣe lórúkọ street yẹn. Olómọ̀rẹ́ housing estate so àdúgbò kan bẹ́ẹ̀ tó ń pè ní Mọ́láàró àbí. like
The man was Manamaro and to me. It would kill the street in Lambere. Street, housing estate. Housing estate. Okay. Now, iṣẹ́ wo ló ṣe? Mo ní iṣẹ́ ọwọ́ tí mo ṣe bọ̀ online. Ṣé o lọ sí school? School wo ló lọ? Mo ṣetán ìwé ọdún mẹ́wàá. Okay. O lọ sí institution kankan. Báwo ló join ẹgbẹ́ òkùnkùn? Òun mi kì í join ẹgbẹ́ òkùnkùn. Báwo ló join ẹ? So mo wà ní Òṣòdì ní ọjọ́ náà, mo fẹ́ lọ ra oúnjẹ. Níbo? Òṣòdì. Kí ló ṣe lóṣòdì? Lẹ́kọ̀ọ́. So mo fẹ́ lọ ra oúnjẹ ní ọ̀gbìn ọwọ́ alẹ́. Pàdé mi tí ó jẹ́ ọ̀rẹ́, mo ṣàṣọ pé ọ̀rẹ́ sí mi, mo máa ń fún ní kọ́ni street. Mo padà pé mo lọ ṣe ẹgbẹ́ ìgbà fún ẹ̀mí. Ìgbà tí máa dé tí mo ti fẹ́ ra oúnjẹ, mo ti ra ẹgbẹ́ tí mo ra fún ìgbà oúnjẹ náà ló ń bá rí kí ìgbà pàṣẹ mọ́. From there ló bá gbé mi lọ sí ṣe ẹgbẹ́. Ọmọ orí ẹni ọ̀nà ọ̀dẹ̀ ní ọkọ̀ tó tún. So ọ̀rẹ́ yẹn ó ti arrange yẹn sílẹ̀ ìwọ òdẹ mọ̀ tẹ́lẹ̀ ó kún sáà gbé ẹ lọ síbẹ̀ bó ṣe join ní ẹgbẹ́ òkùnkùn nìyẹn. Now back to Abẹ́òkúta, ọ̀rẹ́ ẹ olóògbé yìí kí nìkan tó dà yín pọ̀? Kí lórúkọ ẹ? Kò sí ẹ̀rọ tó dáa. Kí lórúkọ ẹ? Kí lórúkọ ẹ? Amba. Báwo ló yẹ pa? Ọ̀rọ̀ yìí ti yé mi sá. Báwo ló ṣe pa, kí ló ṣe, báwo ló ṣe kú, kí ló ṣẹlẹ̀ láàrin wa tí ó ṣe láàrin wa? Yorùbá rẹ̀ ti yé mi. Kí ló ṣẹlẹ̀? Tí mo dágbọ́ sí ìyàn ẹni tí ó gbé mi sí ẹgbẹ́. Okay. Ṣé o rí nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ni wípé dídé tó nǹkan tó mú ẹ wá sílé wo ẹran kí ló ṣẹlẹ̀ kí lórúkọ ọ̀rẹ́ ẹ yẹn? Olówóra Túndé Sápẹ́lẹ́. Olówóra Túndé Sápẹ́lẹ́ òun lórúkọ ọ̀rẹ́ ẹ yẹn. Ṣé ló ń gbé l'Abẹ́òkúta ni? Àjọ gbé náà kì í ṣe pé àjọ ń gbé àjọ gbé. Ṣùgbọ́n ẹjọ́ ṣẹgbẹ́. Àjọṣe ẹgbẹ́. Ẹgbẹ́ wo lòun ṣe? Ẹgbẹ́ kan náà la àjọṣe bọ̀ àjọṣe ẹgbẹ́ àti same time. Ok, ẹgbẹ́ kí ni wọ́n ṣe? Ẹyẹ ló náà ṣe. Kí ló wá ṣẹlẹ̀ láàrin yín? Kí lórúkọ ìnagijẹ kí ni nickname ẹgbẹ́ ẹyẹ? Orúkọ ọ̀nà fún ẹ nígbà tó ń ṣe tẹ̀. Orúkọ tó fún mi. Kí ni nickname ẹ? Orúkọ tí wọ́n máa ń jẹ́? Big. Peacock. Ọ̀kín àbí? Peacock. Kí lórúkọ ìnagijẹ tí ọ̀rẹ́ ò mọ̀? So kí ló wá ṣẹlẹ̀ láàrin? Kí ló ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ ní pé mo máa tẹ̀ tíjọ́ máa ń sùúrù, àjọ máa ń wà, máa ń béèrè nǹkan lọ́wọ́ mi, mo máa ń fún. So based on say owó ilé mi ti di mo máa ń lọ sùn, tẹ́ mo máa ń wà. Ṣẹ́jọ́ ń gbé ni? Àjọ gbé. Ok. So hòtẹ́ẹ̀lì ni mo máa ń wà, hòtẹ́ẹ̀lì ni mo máa ń sùn, tí bá sùn hòtẹ́ẹ̀lì máa wà ní ọ̀dọ̀ àwọn pàdé mi. So wá ní ọjọ́ kan tí mo pàdé ní Àṣẹkẹ́ tí mo fẹ́ lọ ra nǹkan ní ọwọ́ alẹ́. Mo á rí níbi tí ó ti ń káwọ́ sókè. Ìgbà yẹn ni first time tá a máa ń kọ́ mọ́ra. Mo á rí níbi tí ó ti ń káwọ́ sókè tó ti ń ṣe tuálé. Fún ta ni? Ó máa ń ṣe like anybody tó bá wá rá nǹkan nípa Àṣẹkẹ́ tó bá fẹ́ gbowó lọ́wọ́ wọn. Á máa ṣe tuálé. So ọjọ́ náà bí mi ṣe wá lọ ra nǹkan múlẹ̀ tí máa ń rí ní inú Olúwo tẹ́lẹ̀. So ọjọ́ náà tí mo fẹ́ lọ ra nǹkan nípa Àṣẹkẹ́ mo wá pàdé ẹ̀ ní Àṣẹkẹ́. That was after 10-11. Lálẹ́ mo wá sọ fún pé kí ni òun ṣe ní Àṣẹkẹ́ tó fi lè máa ká ọwọ́ sókè tó fi ṣe tuálé. Ó wá ní àpé àtijọ́ àti mo ṣe wà ní Àṣẹkẹ́. Mo wá ní àkàbẹ̀ jẹ́ kí wọ́n máa bá mi ní mango tó bá ti dalẹ̀ kájọ máa wà pé. Mango ní bọ́m̀bẹ̀. Ní Olúwo. Ok. Based on pé ẹjọ́ ṣe ẹgbẹ́ òkùnkùn náà ni. Mo mọ̀ bí a ti ṣe ẹgbẹ́ òkùnkùn táìmù yẹn. Ọ̀tọ̀ lẹ́nu tó ṣe wá sọ fún mi pé ṣé mo mọ̀ pé ẹni báyìí pé brotherhood nìyẹn. Àtìgbà tẹ́ni ẹ ti sọ fún mi ní gan mo lè wá fi hàn ọbẹ̀ ní pé mo mọ̀ pé ó ti ṣe ẹgbẹ́ bọ̀ èmi ṣe tèmi mo ṣe tèmi fún Ọlọ́run. Kí ló wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn gangan?
tó fi di pé ó ṣàìsí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo àtijọ́ ríra ní ọ̀sán àtijọ́ wà àtijọ́ gbádùn so wọ́n á sọ fún pé mò ń bọ̀ ní ọ̀dọ̀ ní alẹ́ mo ti lọ sí ọ̀dọ̀ ẹlẹ́nkejì mo ti lọ sí ọ̀dọ̀ ẹlẹ́nkejì. níbo ni ẹ? ní Olúwo. bẹ́ẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ ló ń gbé so mo ti wà níbẹ̀ bí ẹ̀ẹ̀mejì mo ti wà lọ́dọ̀ ẹlẹ́ẹ̀mejì so ọjọ́ kẹta tí mo wá fẹ́ lọ sọ́dọ̀ mo ti bá sọ̀rọ̀ ní ọ̀sán àtijọ́ nígbà mo dẹ̀ sọ fún pé kó wá bá mi ní mango mo ti bá ti wá bá mi mango pé àjọ máa lọ sọ́dọ̀ ẹ̀ máa lè rẹ́sì sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ mi ò kì í fine ìgbà tí mo wá mango wọ́n bí after 10 to 11 tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀ mo ṣáà ń pé mo rí Túndé lólówà mo rí Sáfẹ́lẹ̀ mo wá lọ sọ́dọ̀ ẹ̀ mo ti ra oúnjẹ dání pé àjọ máa jẹ oúnjẹ náà so ìgbà tí màá jọ̀dọ̀ ẹ̀ mo wá bá ní ilé mo ní láti jẹ kí mi rest torí Ozula ni mi ti bá rest yá for like 1 hour 2 hours máa jẹ. kí ló ń jẹ́ Ozula? like online stuff yahoo ṣá. okay ọmọ yahoo ni ẹ yàtọ̀ sẹ́gbẹ́ òkùnkùn. so ìgbà tó ti máa dé ọ̀dọ̀ ó ti sọ fún mi lẹ́ already pé òun kì í ti ilẹ̀kùn pé tí bá ti dé ọ̀dọ̀ òun ní máa ẹ wọlé ní fáìlì ìgbà tí mo dẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀ ní fáìlì mo wá bá ní ilé so èmi ṣáà wọnú lé mo rest based on say o ti rẹ̀ mi mo wá rest ìgbà tó wá di ọjọ́ ọ̀fẹ́ ọwọ́ aago 4 sí aago 5 wá dé ìgbà tí wá dé wá jẹ́ èèyàn tí ó kan ilẹ̀kùn ni mo ń ṣe odi máa gbọ́ pọ̀ tó lọ máa gbọ́ pé èèyàn kan lẹ̀kùn máa dẹ̀ ní láti béèrè kó tó dé pé mo lọ sílẹ̀kùn pé ta ló wà ní ẹnu ọ̀nà kó tó lè sílẹ̀kùn so ibi tí mo sùn sí kò ju láti bíbá sí ẹnu ọ̀nà lọ lẹ́sìn tí màá kọ̀ rí ipá nìyẹn ní ẹ̀ fi já ilẹ̀kùn wọlé àkùkọ̀ fòdìdé bẹ́ẹ̀ pé ata ní ẹni tó fi ìbájálẹ̀kùn wọlé ṣé o lè kan lẹ̀kùn tó bá kó fóònù méjì lọ́nkọ wá ní à pé máa sọ pé kí ni òun kan lẹ̀kùn tó mú ta mú ta ó lè máa kan lẹ̀kùn tó máa gbà ẹ́ lóhùn náà. Máa sọ fún pé o lè máa kan ilẹ̀kùn kí má dá ẹ lóhùn náà pé kò pọ́sibú kò kanlẹ̀kùn kí má gbọ́ pé ọ̀ kanlẹ̀kùn okay fine so ọ̀rẹ́ ṣáà lọ ó ti di argument láàrin màá tẹ̀ ó ṣáà bọ́ sí ìta ó padà wọlé orí ibi tẹ́mi dùbúlẹ̀ sí mo ṣe dùbúlẹ̀. ta ló nílé náà méjèèjì? Túndé ló nílé. òun ló nílé àbí? ok. àtijọ́ fún wa ní argument ó ti bọ́ síta ó ti mú chájà ó ti bọ́ síta èmi sì dùbúlẹ̀ síbi tí mo wà mọ́ ìdílé kó bẹ̀rẹ̀. n tó kọ́ fún argument sí ni pé ó wọlé kò kan lẹ̀kùn. ó fi ìpá jálẹ̀kùn wọlé. ó fa argument yẹn so àjọkọ bóònù yẹn wá bọ́ síta ìgbà tó wá wọlé padà wá jí mi níbi nítorí mo ti dìde kó níbi tí mo dùbúlẹ̀ sí wá jí mi pé lágbájá ṣe mo ní smoke ní ọwọ́. ṣé o ní smoke? kí ló jẹ́ smoke? like igbó lọ́wọ́. ìrìnàjò máa ń mú gbó ní àbí? àjọ máa ń mú gbó bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n wọ́n mú gbó. òun náà dẹ̀ mú. ìrìnàjò lẹ́jọ́ kí mú gbó. bí ó ti wá dìde bí ó ti wá padà wọlé wá bí ìlọrin tí mo ní smoke ní ọwọ́ ọ̀yà mo wá ní láti jí gbẹ́dà lójú oorun pé à ní ayé ẹ̀fọn máa bèrè orúkọ bẹ́ẹ̀ mọ́ ní ọwọ́ mi pé à tí bá tẹ̀ máa bèrè kó ṣe jẹ́ kí n jí sí ara náà kó tó bèrè lọ́rùn pé ṣé mo ní smoke ní ọwọ́ ìyẹn náà wá ti fa argument láàrin màá tẹ̀ wé wá sọ fún mi pé kí n bọ́tà kó lọ́dọ̀ òun ni kókó nù lé òun kí n kó lọ́dọ̀ òun mo á dìde mo á mú ẹrù tí mo wọ̀ lọ́jọ́ náà ní ọ̀ṣìṣẹ́ wà lọ́wọ́ mo á mú fóònù méjì mo á bọ́ síta mo á ń láti jẹ́ kó mọ̀ pé lágbájá ẹrù mi ṣì wà ní ọ̀dọ̀ ẹ̀ báàgì yẹn cross bag tí wọ́n á kó chájà yìí sí pẹ̀lú fóònù ṣì wà ní ọ̀dọ̀ ẹ̀ pé kò jẹ́ kí n kó báàgì mi àti chájà mi kí n máa lọ
ní ọwọ́ fẹ̀rẹ̀ yẹn òkè wá ní mo lè wọlé mọ́ wá ní mo sì lè wọlé mọ́ ṣùgbọ́n èmi fara mo kó nǹkan lẹ̀ jẹ́ kí n kó nǹkan mi kí máa lọ àti bẹ́ẹ̀ ṣá ìjà tún ṣẹlẹ̀ láàrin máa tẹ̀wé tìmí dànù ní pé kí n padà sẹ́yìn títò máa tìmí dànù èmi náà kọ̀ fà mọ́ra ni bí bá ti máa fà mọ́ra ó kọ̀ sẹ́rí mọ́ mi ni sẹ́rí tó máa sẹ́rí mọ́ mi abẹ̀rẹ̀ sí máa jọ gbára wa abẹ̀rẹ̀ sí máa jọ gbára wa ọwọ́ tèmi ti pọ̀ like ọwọ́ mi ti ju ọwọ́ ẹ̀ lọ ó ṣá sá lọ síta àti máa sá lọ síta by the time máa fi padà dé mi ti wọnú ilé mi ti gbé ìbánu pẹ̀lú jájà mi ti palẹ̀ mọ́ ẹ̀ ṣàdédé kí n dẹ̀ bọ́ta ni mo bá díẹ̀ pẹ̀lú gò tó bá fọmọ́ mi ní orí pé fọ́gbẹ́ wọn mi lórí Báwo ló fọwọ́ lórí? àpá ìṣẹ̀lẹ̀ Ṣé ìbẹ̀bẹ̀ jẹ̀ ni? bẹ́ẹ̀ jẹ́ torí ó ti jiná ti lọ́lẹ̀ torí mo ń ṣàṣọ̀rọ̀ lọ pé fọ́gbẹ́ mọ́ mi lórí tí máa gbé ọwọ́ lé orí tí máa wọ ọwọ́ mi bá rí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì máa kàn dépò pé orí kẹ́ẹ̀gì tí ó wà níbi ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà ọ̀gbẹ́ tàbá ikọ́ síta ẹ̀jẹ̀ ti kán sí orí ibẹ̀ àwọn aráalé tó wà ń bẹ̀ tó jẹ́ ọkùnrin méjì sáré wọnú ilé pé àwọn ti dáadáa lọ sí lọ tọwọ́ bọ̀ lọ sí kìíní kan ṣá tó ibi tí máa ti ní kí n náwó bí a máa tẹ̀lé ráyè gba kó tẹ̀ sún sẹ́yìn pẹ̀lú ọwọ́ ẹ̀ tó bá tún ya mí ní ọwọ́ ègé pẹ́ náà ṣe lè léyìí ló bá tún fi ìgbẹ́ ya mí lọ́wọ́ mo ṣáà bẹ̀rẹ̀ sí fún wa pé mo ṣáà ń para ó wọnú ilé ìgbà tó máa wọ́n lò ní lọ́kọ̀ dìde ni wọ́n á lọ torí ilé ẹ̀jẹ̀ ilé olúwo ilé Ifá wọ́n á bọ́ síta wọ́n á lọ mú ìgò àti náà máa mú gbogbo ẹ̀ máa balẹ̀ náà ní tó ti fẹ́ ṣá ilẹ̀kùn kọ́kọ́rọ́ fún ma sá lọ ní ẹ̀rí tí mo ti máa pàdé lẹ́nu ọ̀nà èmi náà wá fọ́gbùmọ̀ ní 4 pé máa fọ́gbùmọ̀ ní pé pàrọ̀ orí mi ẹ̀jẹ̀ ti láìpẹ́ orí ẹ̀ ti fẹ́ jẹ́ èmi náà ti gbàgbá tó mú try láti defend ara mi mo lè ṣe orúkọ tí mo ṣe padà so bá ti máa fọ́gbùmọ̀ lórí òun náà ló ti rí kò tó fọmọ. Ìgò ibi tó ti lọ mú ìgò legend. Ìgò tí legend. Bẹ́ẹ̀ni. Ok, ibẹ̀ ló ti mú. Like ilé ẹ jẹ́ ilé Ifá ibi tó ti máa ń ṣe babaláwo. Ok, inú àwọn ìgò tó ti lò. Ilé ìgò tó ti lò kúnlẹ̀. So bí mo ṣe wá lọ mú ìgò ẹni ẹ̀ náà á try láti defend ara mi padà ibi tí mo ti máa mú ìgò tí mo máa padà sí ibi tá a jọ ń jà mo ti bá níbi tí wọ́n sá lọ tó fẹ́ ṣálẹ̀kùn pa àkọ́kọ́ ló fẹ́ máa sá lọ mo á mú ìgò mo máa kókò ẹ̀ sápẹ́lẹ̀ ṣe bí ó ti ṣe tẹ àkéwì náà dẹ̀ ṣe tẹ padà mo máa gbẹ̀yìn náà wọ́n fọ́gùn mọ́ ibi tí mo ti máa fọ́gùn mọ́ lórí ló wá mo rí lọlẹ̀ wá pàrọ̀ orí mi máa sọ fún pé ṣèbí wọ ni ọkọ̀ bẹ́ẹ̀ ìbàjẹ́ jẹ́ kí n gbé bá dìmí kí n ti ọ̀rá lọ ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ nǹkan fún ní ìpá tí máa fún ìgò tó ti fọ́ sílẹ̀ ńlẹ̀ iwájú orí ìgò tó ti fọ́ sílẹ̀ ńlẹ̀ ìyẹn jẹ́ ibi orí ìgò yẹn lórí lọ fi orí gun ní ilẹ̀ ńlẹ̀ ní àti máa forí gun wà pàrọ̀ orí mi Òṣùbù ló ìgbẹ́ orí tó bẹ́ẹ̀ ni ló ti máa yára dà. Sọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Èmi wá bọ́ síta mo ní láti lọ pe àwọn tí tó jẹ́ bí ẹ̀gbọ́n náà sì wá bẹ̀rẹ̀ ṣá láti lọ sọ fún ọgbà lágbádá báyìí tí wà báyìí a lè ti ṣe ara lè ṣe pé kọ́ ògbó so ẹ̀gbọ́n tó ń jẹ́ nọ́ọ̀sì olúwo ó ṣe wà níbẹ̀ wọ́n wà ní òkèlè wọn tó ti ń gbọ́ gbogbo ẹ̀ ti ń lọ sáyìn wo gbogbo ẹ̀ ti ń lọ bí ọwọ́ aago 5 nídàájí àtòrú dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń fa àwọn aláyẹn di ọwọ́ aago 4 láti múnádé tó ti dé láti jọ ń fa wà láàrin ló ti ń bá mi wà láàrin bẹ́ẹ̀ ṣá. So kì í ṣe inú ilé kan náà lẹ́sùn kì í ṣe inú ilé kan náà la sùn bọ́ òun ló ní ilé tí mo sùn ọ̀tọ̀ níbi tó ń sùn. bẹ́ẹ̀ ọ̀tọ̀ níbi tó ń sùn. So mo ní ẹ̀gbọ́n kan tó máa ń pè ní MS Olúwo wọ́n wà ní òkè ilé wọn tí wọ́n ń gbọ́ gbogbo tí ó ń ṣẹlẹ̀ tí wọ́n lè kọ́lẹ̀ dà sí. Ṣùgbọ́n tí màá jáde pẹ̀lú ẹgbẹ́ lára lọ́wọ́ ní kí ló ṣe mí báyìí pé wọ́n á ní ẹni báyìí máa ní àjọ ń jà látàárọ̀ tí ó fi kéke. ẹ̀jẹ̀ tó rí lára ẹ
ìgbà tó jáde náà fi discover pé nǹkan ti ṣẹlẹ̀ àbí. bẹ́ẹ̀ni. ok. so wọ́n á ní kí ló fà á tí ẹ̀jẹ̀ fi wà lára mi wọ́n á ní ẹni báyìí lájọ́ ń jà òde òfin ìpàdálẹ̀ kan. kí lè wá ṣe lẹ́yìn ìgbà náà. so lẹ́yìn ìgbà náà lẹ́ni pé káwọn pe ọlọ́pàá tó jẹ́. àwọn wa mú ẹ sílẹ̀ yóò lè lọ. irọ́ kì í ṣe kí wọ́n mú mi sílẹ̀ ní dúró mo sá lọ ẹni gbẹ̀ orí mo jẹ́ kó mọ̀ pé màá dúró ni so kò síbi tí mo fẹ́ sá lọ náà mọ̀ fún mi náà wà ní ìyá ìbẹ̀rẹ̀ náà ṣá so mo lè dúró sí ọdẹ ni pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ti lè fún mi èèyàn tó fi lọ mú kò tó fi fún mi àyàfi kí ọlọ́pàá gbọ́ sí ilé ìpè. ẹni èjì ẹ̀wá kí ọ̀rọ̀ lè yá alàgbà yẹn ṣé bẹ́ẹ̀ ló kú sí náà báyìí ló kú sí. ibẹ̀ kọ́ ló kú sí torí wọ́n ti gbé lọ sí hospital wọ́n ti gbé lọ sí hospital wọ́n ti treat ẹ̀ kódà gan ti máa lo bí ọjọ́ mẹ́rin nílé àti ọjọ́ mẹ́ta ní hospital. ní nígbà tó máa fi discharge ẹ̀ kúrò ní hospital a ti lo bí ọjọ́ mẹ́ta bí ọjọ́ mẹ́rin ní ilé kó tó dé pé ó ṣaláìsí kí wọ́n mẹ́tò wá sọ nígbà yìí ó ti ṣaláìsí àti wọ́n mẹ́ẹ̀dẹ́ wa rìpọ́tì gba ipò ti ṣaláìsí àwọn ọlọ́pàá dẹ̀ ìyẹn tí wọ́n jẹ́ antikọ́tì tó wà ní ìlúra ìjọ ọlọ́pàá agbófinró so a ní wọ́n láti wá mú mi kí n lọ fi ojú ara mi rí lóòótọ́ bí a ò ti kó àdúgbò tí àkàdé máa dé bẹ́ẹ̀ àgbà níbi tí ó ti sùn sí tó ti sùn sí. níbo ni bídà ẹ̀ ti wá. ní ilé mọ́mí ẹ̀. nígbà tí wọ́n rí tó kú kí ló wá sí ẹ lọ́kàn kí ló ṣẹlẹ̀. ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi torí mo ò lè sọ pàtó bọ̀ tí ó pa torí. o lè sọ nǹkan tó pa o lọ bá èèyàn gbọ́n tá à ń sọ o lọ sí ilé èèyàn o lọ sùn sọ́dọ̀ ẹ̀ o lẹ́ni yẹn ó fẹ́ wọlé kò kan lẹ̀kùn fẹ́ ó fi ìgbàgbálẹ̀kùn gbọ́n tá à ń sọ tiẹ̀ àbí ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ o ní kò kan lẹ̀kùn ó fi gba ó fẹsẹ̀ sílẹ̀kùn òun ló dìjà ogún lórí ìgbòfọ́sílẹ̀ gbọ́n tá à ń sọ ó ní gbàgbọ́ sí àpọ̀ tó sọ onígbà tó dìjà. Okay, first argument nìyẹn. Second argument ni pé fún ẹni gbó oya wa bọ́ta kú lọ́dọ̀ mi kẹ́ ti bọ́ síta. Okay, now sin gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kí ni ìwọ fẹ́ sọ sí kí ni nǹkan tó wà lọ́kàn ẹ̀ báyìí kí ni nǹkan tí ìwà tẹ́jọ́ ìwà tó rẹ̀ kí ló rọ nípa tó ṣẹlẹ̀. Àkọ́kọ́ ẹ̀jọ́ ṣẹgbẹ́ òkùnkùn ni ẹ̀kejì ẹ̀jọ́ mú gbó ẹlẹ́ẹ̀kẹta ni pé lábẹ́ àkóso náà kò ti lè ṣe rí òun sáà ló ní ilé ẹ̀ àbí now kí ló wà lọ́kàn tiẹ̀ báyìí. káwọn gbogbo ọ̀rọ̀ ìṣẹ́ lára káwọn ṣe rí báyìí ṣe inú ẹ dùn báyìí tí mo fa ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ kú àbí kí ni. jẹ́ ọ̀pọ̀ ló jẹ́ fún mi torí àti ìtọ́jú ẹ̀kọ́ omi dé bọ́ọ̀lù tí mo ẹ̀fẹ́sì kó lè kú bẹ́ẹ̀. sọ nígbà tó rí tó kú kí ló wá sí ẹ lọ́kàn kí ló báwo ló ṣe fi. I feel so bad, sir. Ṣé o rò pé o ti dáràn? Bóyá kí ni àmọ̀ rẹ fún àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí wọ́n ń hu orú àwọn ìwà ìpáǹle tí ó hù yìí àti pé kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà. Téèyàn tó bá béèrè nǹkan lọ́wọ́ yàn tẹ́ni ẹ bá ní pé òun ò ní bọ́bọ́ ṣe ń gbé ọkàn kú yẹ torí tẹ́ni ẹ bá ní èmi parọ́ fún ẹ pé òun ò ní yẹn kìíní ìkejì jẹ́. ìyẹn jẹ́ ṣé ẹbí ti ẹni àbí ẹbí ti ẹni ẹ ẹbí ẹni tó kú ní tó sọ yẹn àbí ẹbí ti ẹ. mo fẹ́ lè sọ pé ẹbí améjì nítorí kí ni mo ti sọ ẹ̀dùn ọkàn mi fún pé mo ò ní nǹkan ẹ̀ torí mo ò lè parọ́ fún wọn tí wọ́n á sùn nílé ẹ̀kọ́ á dé nǹkan lọ́wọ́ mi. bóyá kí ni ìkejì tó fẹ́ sọ. ìkejì jẹ́ kíyàn máa try láti máa ní ẹni sùúrù. so ẹgbẹ́ òkùnkùn sí ẹ̀ ṣe orí yẹn bí nǹkan burúkú. nǹkan burúkú ni náà torí kò mọ nǹkan tí mo lè sọ sí ẹgbẹ́ òkùnkùn torí kò mú mi kí n ṣe ẹgbẹ́ òkùnkùn tí mo ṣe. àǹfààní wo lẹgbẹ́ yẹn ṣe é. kò ṣe mí láǹfààní kankan lọ títí. ìpalára wo ló ń bá ẹ. yahoo tó ń ṣe ń kọ́ báwo ló ṣe rí yẹn sí. ṣé yẹn dáa.
kí ló kókó lẹ́ẹ̀kan náà ní gbólóhùn kan gba gbogbo àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ ní àmọ̀ràn àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí ilé ìwé wọn ò lọ iṣẹ́ wọn ò kọ́ àwọn alárìnkiri ká máa rìn káàkiri ká máa ṣe jàgídíjàgan ká máa kọjú síṣẹ́ ká máa níṣẹ́ ká máa lọlé ká máa ṣe kankan ká máa ṣe kíní káàkiri àmọ̀ràn ló fẹ́ gba irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ bíi tiẹ̀. mo ní nǹkan tí mo lè sọ lórí yẹn mo máa fẹ́ sọ ní ọ̀bá ni pé kọ́ try láti wá iṣẹ́ kan tó lè máa ṣe sílẹ̀ máa ti ṣú sílẹ̀ bá dẹ̀ ti ṣú kó dẹ̀ ṣe kí nìkan gba nínú ọ̀rọ̀ kan wáṣẹ́ ṣe. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. máa fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ lórí ọjọ́ ìjọba ọmọ tí mò ń sọ yìí wọ́n ti treat ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí ìjọba ṣe fún ọ. máa fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ lórí ẹjọ́ ìrànlọ́wọ́ wo. kọ́ bá mi wá ìdí nǹkan tó pa. olóògùn yàn ní go èèyàn ti gbúlùgò ó ṣe gbẹ ó sì kì wọ́n tún ìtì ẹ̀ ó padà kú ó tún ní pé èdè òòlù ok kí ló ọ̀rùn kó pa. mo lè sọ pé nǹkan bá ìpàdé pa lóòótọ́ ní ẹjọ́jà ogun gò nìyẹn wọ́n tún ìtì ẹ̀ tó lẹ́yìn ọ̀rẹ́ yìí ló padà wá kú wá tún kọ́ tó wádìí nǹkan tó pa ok ṣé nǹkan tó fẹ́ kí ìjọba ṣe fún ẹ nìyẹn kọ́ wádìí nǹkan tó pa tó bá wádìí nǹkan tó pa tó bá ní pé ìbò ẹ ló pa ń kọ́ kí ni ìbò fẹ́ kí ló fẹ́ kí ìjọba fi ṣe fún ẹ tó bá sì wádìí tó rí pókè ó ìbò tó gun àti ibi tó ṣe kí nìkan òun ló fa sábàbí ikú ẹ kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. lọ́wọ́ inú máa ní bá òbí ọmọ náà sọ̀rọ̀ tó bá lè yọmí kó náà lọ. torí Yorùbá ní ajẹ̀bí má mọ̀ ó máa ń kó gúnjà lónìí o tí wọ́n bá jẹ̀bi tó ṣe tí ò da tí ò dẹ̀ mọ̀ tí ò feel guilty lọ́kàn ẹ̀ definitely ẹni tó bá mọ̀ kó ń jẹ̀bi ò lè change o àròkò kó tó dá lòún ṣe ní o tó pàtàkì mi lọ́yẹ̀ ni ẹ pé tọ̀ ká ní wọ́n tẹ̀ ṣèwádìí náà tí wọ́n ní pẹ́tọ̀ sábàbí pé ogun gò àbóṣubúlùgò lẹ́yìn tẹ́jọ́ jà òun ló pa ìrìn tó jọ kíjọba ṣe fún ẹni tàṣẹ ń bèèrè lọ́wọ́ ẹni yẹn oye orúkọ ẹ lẹ́ẹ̀kan sí Olúwakóredé àgọ́ òkú ní dáàdì àti mọ́mí ẹ̀ ọmọ bo ní dáàdì ẹ̀ Àgbọ́jẹ̀ṣà ní Ìjàyè bẹ́ẹ̀ mọ́mí ẹ̀ ń gọ́ ní Ìjàyè ṣùgbọ́n ìbòlọ́pọ̀ ń gbé yẹn àgọ́ òkú ok níbo ló ń gbé báyìí ṣáìdì bọ́lẹ̀ lẹ́gà Apalára lẹ́gbẹ̀ẹ́ ilé ṣàìnà ní Ẹlẹ́gà ibẹ̀ ló ń gbé iṣẹ́ wo ló ń ṣe. mo kọ́ṣẹ́ fashion designer ní báyìí láti mo ti gbà fashion designer mo ń wa kẹ̀kẹ́ márúwá. Kẹ̀kẹ́ márúwá ló ń wà ìwọ tó wà lórí báyìí. mo jẹ́ ọmọdún 29 years. O ti marry. bẹ́ẹ̀ ni mo ti bímọ méjì. ọmọ méjì. ok now látàrí pé ààyìnbọn à ń hùwà páàlẹ̀ ṣe gbọ́ṣàwò báwo ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo. báwo ló ṣe dèrò àhámọ́ ọlọ́pàá. ní inú oṣù kẹjọ ọjọ́ di 18 tó wá sí ọjọ́ Sunday wọ́n ṣe pàtí kan ní Ìjẹ̀màgbàdú wọ́n á lọ pàtí wo. wọ́n ṣe bẹ̀rẹ̀ ọdún Ifá ń bẹ̀. ọdún Ifá ta ló ṣe ọdún Ifá. wọ́n pe Òṣùpá wọ́n pe Saheed Òṣùpá ń bẹ̀ lórí fídíò ló kọrin ń bẹ̀ lórí ta ló ṣe ọdún Ifá. mo ti gbàgbé báyìí kó kọ ẹni tó ṣe ọdún Ifá yẹn. kò ṣe pé ṣe ló mọ ẹni tó ṣe ọdún Ifá yẹn. mo mọ ọmọ ẹni yẹn. ok. mo ló gbé aṣọ ọ̀pá tí wọ́n wá sí ibi tí mo jókòó sí tí mo ti ń ṣe eré so kò dẹ̀ sí agbára fún mi láti ra aṣọ yẹn wọ́n lè fún mi pé kò lọ síbẹ̀ lórí fíìdì Ìjẹ̀màgbàdú wọ́n ti ṣe kí n kò jẹ́ pé ṣe ló mọ bàbá tó ṣọdún Ifá yẹn gangan ọmọ yẹn ló kan ọmọ ládùúgbò àbíbò ok ọyá kí ló wá ṣẹlẹ̀. so ìgbà tí mo dé ọdún Ifá yẹn ní dédé aago 6 kọjá bóyá bí ìṣẹ́jú mẹ́wàá ṣá. Òṣùpá ti ń kọrin nígbà yẹn. Òṣùpá ti parí orin wọ́n ti fẹ́ máa lọ. ọ̀rẹ́ dínà nǹkan tó mú mi dé ọdún Ifá yẹn ojú pé ní ọ̀sán ọjọ́ yẹn
nígbà tí mo kúrò ní chọ́ọ̀chì wàásù tó ṣe ń chọ́ọ̀chì lọ́jọ́ yẹn ó wọ orí mi ìbọn ẹni tó gbé fún mi ó ti gbé fún mi láti ìbọn wo. ìbọn tí mo gbé lọ sí ọdún fátófin tó fi fa oṣù òkúpa ọdún òdìdé bíbá yìí wọ́n ti gbé fún mi láti inú oṣù keje ẹni tó gbé fún mi ní ìrí pé nílé ti pé kí lè dá nǹkan ìpadà fún nílé ti pé kí lè dá ẹrù ìpadà fún. ìbọn yẹn gbé sókè. nà sókè dáadáa. ok. nírètí pé kí lè dá ẹrù ẹ̀ fún mo ṣá lọ gbé ní ọjọ́ yẹn nígbè pé tí bá ti kúrò ní ibi tí mo lọ kí lè lọ sọ sí. báwo lẹni yẹn ṣe jẹ́ sí ẹ tó fi gbé wọn fún ọ. ọ̀rẹ́ mi ni láti kékeré tí wàá rẹ̀ ti ríra ti pẹ́ torí ẹni yẹn náà wà náà tó ṣokùnfà bí mo ṣe ṣe ẹgbẹ́ òkùnkùn. ọmọ ẹgbẹ́ òkùnkùn ni ẹ ẹgbẹ́ òkùnkùn. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹ̀yẹ. ọ̀rẹ́ ńkọ́. ṣé ọ̀rẹ́ mi tó gbé wọn fún mi ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹ̀yẹ lòun náà. òun ló mú ẹgbẹ́ òkùnkùn. òun kọ́ ló mú ẹgbẹ́ òkùnkùn. ọdún wo ló ṣe gbẹ́wò. mo ṣe ọdún ẹgbẹ́ òkùnkùn ní 2022 lóṣù kẹfà tó jẹ́ ẹ̀yìn ní Abẹ́òkúta. so nígbà tí àríra ó ti pẹ́ àti ríra ìgbẹ̀yìn ìgbà tá máa ríra mo kọjá ní. sọ̀rọ̀ ìjọ nígbà tó gbébọn fún ẹ kí ló sọ kí ló báwo ṣe iṣẹ́ olófin mi. kì í ṣe pé iṣẹ́ olófin mọ̀ ọ́n ẹ pé kò fi ṣe. òfin wọn mi iṣẹ́ kankan kò yẹ ṣé kó déédéé gbé fún mi tàbí. ẹ báwo ló ṣe gbé fún ó sọ sínú òun náà ni mo try àti ṣàlàyé pé bóyá lọ́wọ́ mi. so mo kọjá ní àárín oṣù keje yẹn níbi tó ti ṣe pàtí ní ìsàlẹ̀ ìlú mo ṣiṣẹ́ lọ́jọ́ Sunday lọ́jọ́ yẹn bọ́ sí wọ́n á kọjá ń bẹ̀ ó wá rí mi ó dá mi dúró ó dẹ̀ dúró pé kí n kí nǹkan tó dẹ̀ máa sọ ní pé kí n má tí ì lọ máa gbé àwọn mẹ́rin kan móhun ló jẹ́ mẹ́rin àwọn mẹ́ta jókòó sẹ́yìn òun jókòó síwájú mi tèmi jẹ́ nìkan pé máa gbé àwọn dé. ní ọ̀rẹ́ yẹn ọkùnrin wo. wípé àwọn máa fẹ́ kúrò ní patí táwọn wà àwọn lọ sí patí kan ní Tótówó níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn òkè Ṣokòrè níbẹ̀ orúkọ rẹ̀ níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn pé àwọn lọ sí ibi kan bẹ̀ wọ́n ti ṣe patí wọ́n á ní pé tó bá ń lọ kó wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ kí n já wọn lẹ́sìn bẹ́ẹ̀ kí lè máa lọ ọ̀nà bí tèmi lọ pé torí mo lọ ṣiṣẹ́ ni pé torí kò sówó kankan lọ́wọ́ mi ní ọjọ́ yẹn ó dẹ̀ ní ìní sùúrù káwọn ṣe tí ó bá ti lè wọlé ní ìsìn jẹ́ kí n máa bá tèmi lọ mú ìfẹ́ wọnú kẹ̀kẹ́ pé kí n start kí n máa lọ tèmi ló sọ báàgì yẹn sínú kẹ̀kẹ́ mi pé ẹ tí bá ti ẹ tí wájú máa lọ́gbà ẹ̀ tọ́jú mo fẹ́ fi àwọn lèmi gbé àwọn pé kí n gbé báàgì mi òun kí n máa gbé lọ́gbà ẹ̀ ìgbà tí máa yẹ báàgì yẹn wò mo rí pé ìwọ ló wà ní so ó ṣáfi nǹkan yẹn èmi mọ́lẹ̀ síbẹ̀ pé mo pé nǹkan tó gbé fún mi lè gbé lọ́dà ṣebí kí n ti já yín lẹ̀ kí n máa bá tèmi lọ ní ẹni kò sí wàhálà ó dẹ́ mo lè dúró ṣojú mi lọ́yìn jẹun. ìwọ ti rí ìbọn yẹn ní báàgì yẹn ó wá dúró wọn jẹun sí ẹjọ jẹun ní àbí. èmi ò nínú pàtí tó wà wọn jẹun lọ́fẹ̀ẹ́ jẹun náà ni mo fi bá wọn bẹ̀ èmi jókòó sínú kẹ̀kẹ́ ìṣojú mi lọ́yìn jẹun tán wọ́n jẹun tán dé wà. ó bá wọn gbébọn yẹn dání sínú bọ́ọ̀lù. ó wà ní tó gbé sí lórí sísè kẹ̀kẹ́ mi wọ́n dẹ̀ jẹun tán wọ́n dẹ̀ gbé wá gbé sí ilẹ̀ lẹ́nu kẹ̀kẹ́ mi ní ibi tó máa ń gbé ẹsẹ̀ sí níwájú mo lè gbé wọn láti ibẹ̀ gbogbo wọn débi tán lọ ó yá bọ̀bọ̀ wá gbé báàgì ẹ̀ kémi máa bá tèmi lọ lónìí rọ mo sì máa dúró dáwọn padà ìpè tí bàálẹ̀ dúró dáwọn padà kí máa gbé gbogbo ẹ̀ lọ mo ṣáà dúró síbẹ̀ nígbà tó máa fi ṣe tán ó ti tó bí ábí aago méje kọjá mi ò lè lọ ṣe iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe mọ́ mo ní láti dáwọn padà síbi tí mo ti gbé wọn wọn á dáadú àwọn tó kù yẹn ti bọ́lẹ̀ lọ́nà àwọn tẹ̀léwádé junction bíi tí mo ti gbé wọn gangan àwọn yẹn ti bọ́lẹ̀ sí ojú ọ̀nà báyé ń bọ̀ bàtà máa débẹ̀ wọn Kasim wá gbé báàgì ẹ̀ kí mi tètè máa bá tẹ̀mí lọ pé ṣáàmù kìí tí mo ṣe ń lọ ó ṣì jù ó dẹ̀ mọ̀ pé ilẹ̀ ti ṣú kí máa lọ tèmi lónìí ẹ wípé kí n dúró kí ọlọ́kadà tó máa gbé òun kó ti pọ̀ ọlọ́kadà tó máa gbé tó bá ti dé màá máa lọ tèmi. níbo ló pé òun gbébọn yẹn lọ wọ. kò sọ ibi tó lòun gbé lọ fún mi lọ́pọ̀ náà. ká má torí àwíjàre kí tọ́ lẹ́nu ní kúkúrú èdèṣà bí ìmọ̀ ṣe dé ọwọ́ tiẹ̀ nìyẹn mo ṣe gbébọn lọ lé tiẹ̀ nìyẹn. ok ní ìgbà tó gbé ìgbọ̀n yẹn lọ sílé àwọn ibi mélòó ni wọ́n ti mú ìgbọ̀n yẹn lọ fúnra ẹ̀ tó lọ lò. ibi ọdún fáyà ló máa kọ́ mu lọ àbí.
ìjọ yẹn náà mi mú kúrò nílé. ok. mo padà lọ lé nígbà tí mo kúrò ṣọ́ọ̀ṣì wá sí kan ṣe ṣọ́ọ̀ṣì yẹn ó jẹ́ nǹkan tó wọ́ mi lára gan. mo ní láti padà lọ lé pé kí n lọ mú ìlọ sọ́sódò tí bá ń lọ láfẹ́ wá. ṣọ́ọ̀ṣì ibo ló lọ. kó lè lọ kí lè lọ sọ́ sí odò. ṣọ́ọ̀ṣì ibo ló lọ. lọ sọ ìmọ̀ níbọ̀ sódò. ó ti sọ fún tẹ́lẹ̀ pé o fẹ́ sọ fún gbàtẹ́mi àti òrìra mọ́. ṣọ́ọ̀ṣì ibo ló lọ tó sọ pé o lọ. ó yá àgbẹ̀ láti lọ bẹ̀. so ṣọ́ọ̀ṣì yẹn ṣáà ti wàásù fún ẹ pé ìwà jàgídíjàgan kò dáa, ẹgbẹ́ òkùnkùn kò dáa, kò dáa kéèyàn mọ digunjalè, kò dáa kéèyàn mọ ìwà kò tọ́ láwùjọ. wọ́n wàásù fún ẹ ń bẹ̀, ó wá tọ̀ọ̀ṣì ẹ ló wá padà sílé ló wá lọ gbé ìwọ yẹn lérò ń gbà wípé o fẹ́ lọ sọ sódò. ṣé kó tó wá dé ọdún ifá yẹn rò pàrọ̀ òródò lọ́nà ni. mi rán kì í ṣe pé mi òródò lọ́nà mi ọ̀nà bíi tí mo gbà lọ. o pé kọ́kọ́ lò mọ́ ẹ ní ọdún ifá náà kó tó di lọ sọ sódò. mi rò pé mo kọ́ lò ní ìjọba. ok báwo ló wá ṣẹlẹ̀. nígbà tí mo padà bọ̀ ni ọ̀rẹ́ mi kan wá pè mí pé kí n pàdé àwọn ní abúlé ọlọ́ni. pé àwọn fẹ́ a máa ń ṣe klọ́ọ̀bù kan àwa ṣe láti bí abẹ́ ọ̀sẹ̀ bíi mẹ́rin. klọ́ọ̀bù wù ṣètò ẹgbẹ́ òkú náà ni. ṣètò ẹgbẹ́ òkú. a organize klọ́ọ̀bù kan tá a máa ń ṣe. kí ló orúkọ klọ́ọ̀bù náà. Young Boys Club. kí lẹ́yìn ṣe ń bẹ̀. a máa ń ṣe mítìn ní kálíbà sọ̀kájà ìjọ nínú ibẹ̀. bí social club ṣá. ṣáyìn tẹ́ ìjọjọ́ ọmọ ẹgbẹ́ òkú náà lè wà ń bẹ̀. kò sí ọlọ́mọ ẹgbẹ́ òkú kan ló gbọ́. ok ya ẹnì kan á pè láti abúlé lọ́nìí pé. pé kí n máa bọ̀ pé kálí tábà ṣe mítìn yẹn mọ́ ká sọ̀rọ̀. ok bí a pé kálukú ká ẹ̀ta bá jẹ lówó ká fún lówó ẹ̀ pé òun fún mi. ìgbà tó pè ẹ́ bó ni wà. mo wà lórí ọ̀kadà. níbo bọ́lá àti ẹlẹ́gà. láti ẹlẹ́gà. ok láti padà lọ gbé ìwé. ok wọ́n á pé kí n kọ́kọ́ dé ibi tí kẹ̀kẹ́ mi wà lókè jẹun tó ń bó ni kẹ̀kẹ́ ẹ wà. ó wà lókè jẹun gbà yẹn. kè jẹun. ọ̀pọ̀ tó yẹ kí n gbé lọ dání kí n gbé kẹ̀kẹ́ dání ẹsẹ̀ kan dún níbi ẹsẹ̀ pé sódà tí n bá dé láfẹ́ wálé bà mí ṣe mo ṣá ya ibi tí kẹ̀kẹ́ wà mo á lọ gbé kẹ̀kẹ́ mo yà lọ́wọ́ pé tí n bá ti ń kúrò bẹ́ẹ̀ o kí n máa bá bẹ̀ lọ láfẹ́ wá ìgbà tí màá ṣáde ibi tí wọ́n ti ní ká ṣe mítìn yẹn ó ti lé ní bóyá bí aago mẹ́rin nǹkan wá wà ní ara wọn tó ń gba tó fẹ́ ra fóònù àwọn fóònù tó máa ń sanwó díẹ̀ díẹ̀ rẹ̀ ìgbà tó tí rẹ́díṣítà ìtọ́ ṣe gbogbo ẹ̀kọ́ tó ṣe tán ó ti lé ní aago mẹ́fà ẹni yẹn gbàdọ̀ ra fóònù tán owó tó ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ ó ní 5,000 ló wá ní pé kó fi ra ọtí kí gbogbo wa mu àdẹ̀rọ̀ ọtí bẹ̀ ọtí yẹn wá ní mú mu lọ́fi ní kí n jẹ́ ká máa lọ. sí abúlé lọ́ní àbí. ọ̀rọ̀ tí ò lẹ̀ mọ́. aṣọ wọ́n ti dáwọ́ sí abúlé lọ́ní àbí. tọ́bi ní irú abúlé ọlọ́ni ìsàlẹ̀ abẹ́sẹ̀ láwà lọ́fi ní kí n jẹ́ ká máa lọ bí tí wọ́n ti ń ṣe pàṣẹ. so láti ibi tó ti kúrò yẹn olómọdé abẹ́rẹ́ kí ló pè bẹ̀ ẹlẹ́gà yẹn so ìbọn yẹn wà lọ́wọ́ ẹ̀ tó fi lọ sí ìsàlẹ̀ abẹ́sẹ̀ ògbédé ìsàlẹ̀ abẹ́sẹ̀ láti ẹlẹ́gà ògbébọ̀ ẹ̀dá ìsàlẹ̀ abẹ́sẹ̀ ok. so gbàtà máa dé ìsàlẹ̀ tí mo débẹ̀ tá a mọ títán lọ́ní kí n jẹ́ kí a máa lọ sí. ṣé láàárín ọ̀nà ẹ lọ fi change mind ẹ tó fi jù sódò wọn. ìwọ̀n gbogbo ọlọ́pàá lọ́wọ́ láti gbogbo ọ̀dọ́ tí wọ́n ọ̀dọ̀ àwọn ẹni yẹn tá a bá parí bí tìta rẹ̀ ṣe. wọ́n ṣe lọ jù sódò. bá ti lọ láti wá máa lọ sí odò máa lọ bí tí mo fẹ́ ṣe kẹ̀kẹ́ mi pé kò ní jẹ́ ìdíwọ́ fún mi lọ́jọ́ Monday láti ṣiṣẹ́. ìgbà tá a lè máa dé ibẹ̀ ọtí tà tí mo níbẹ̀ kò ṣáà jẹ́ kí n lè náǹfààní àti ní mo fẹ́ máa ní mo lẹ̀ lára ẹgbẹ́ ọ̀dẹ̀ yìí máa dáhùn pé kí n jẹ́ ká máa lọ àti Òṣùpá mo dẹ̀ lórí akọ́yẹ ká ní ṣùgbọ́n ká máa débẹ̀ mo rí pé àwọn SWAT àwọn antikọ́tìsì wọ́n ń jáde bọ̀ wọ́n gbé Òṣùpá jáde mo dẹ̀ padà sẹ́yìn bí mo ti padà sẹ́yìn àsìkò tó ti mọ tí yó. ẹ̀mí ò lọ débẹ̀. àwa mẹ́rin la débẹ̀. ẹ̀yìn mẹ́rin lórí ọ̀kadà. afẹsẹ̀ mi débẹ̀ ibẹ̀ yẹn ju kọ́lá débẹ̀. ok. afẹsẹ̀ mi débẹ̀ àti mo máa débẹ̀ mo rí pé àwọn SWAT jáde wọ́n gbé Òṣùpá jáde ìyẹn padà sẹ́yìn àwọn antikọ́tìsì wọ́n gbé Òṣùpá jáde ìyẹn padà sẹ́yìn bí tí wọ́n ti padà sẹ́yìn tí mo ti ń padà lọ bá ibẹ̀ ni bọ̀bọ́ kan ti kó àwọn èèyàn sẹ́yìn ìyẹn jẹ́ ọ̀rẹ́ mi àtijọ́ ríra láti ó ti pẹ́ gan láti ríra àti kékeré láti jọ ń ṣọ̀rọ̀ bọ̀. òun náà ṣẹgbẹ́. ọ̀ṣẹ̀gbẹ́ kọ̀ọ̀kan. ok. ọjọ́ wọn àdúgbò rẹ̀ àwọn èèyàn pọ̀ lẹ́yìn ẹ̀ kò rí mi pẹ̀lú tí fún mi lẹ́sẹ̀ wọ́n fún mi lẹ́sẹ̀ nǹkan ìjọ̀gbọ́n sí mi àwọn àlè máa fún mi lẹ́sẹ̀ ló wá gbàdúrà wá gbé sí pẹ̀lú. òun náà rẹ̀ ẹ̀ ni ẹ ti ra ti pẹ́ ṣé ẹ̀rẹ́ tó fẹ́ ṣé ó ń kí ẹ ní àbò ń bẹ ẹ jà. orí ní bẹ́ẹ̀ mi ṣe máa jáde síwájú lóhùn pé ta ilé ló fún mi ní ẹ̀ṣẹ̀. ok kò mọ̀ pé wọ́n ni bí ká sọ pé kí ọkọ ṣàṣe mistake àbí ok. gbàgbọ́n ayọ̀bọ̀ sí tó wá gbé síwájú ọ̀rẹ́ mi wọ́n ti ẹni pé. kí ló ní lọ́kàn tó fi ọ̀bọ̀ sí. mi ní nǹkan kan lọ́kàn mi kàn fi ṣàkárá ẹ̀
òfìkan ṣàkàrà ẹ̀ èèyàn fún ẹlẹ́ṣẹ̀ wọ́n á fìkan ṣàkàrà ẹ̀ náà mo ṣe kí ló wá dé tó fi yìn ìgbà tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ tí mò ń lọ tí mo rí pé ó yẹ pọ̀ jẹ́ mo fi yìn sókè Sọ̀rọ̀ pọ̀ lówó. ní ojú ọ̀nà ẹ̀ wọ́n ní mo fi yìn sókè mo dẹ̀ yìn sókè tí mo dẹ̀ lọ tí mo dẹ̀ dọwọ́ sálẹ̀. kí ni yìn tó yìn sókè fún kí ló fẹ́ fi yìn sókè yẹn ṣe. mi ì fi ṣe kankan mo kàn yìn sókè lásán ni. ó kàn wù ẹ́ inú ẹ dùn gan tó fi yìn sókè. àti pé lásìkò yẹn mo ti mu ọtí ìjẹ́ kí n mọ̀ ọ̀pá tó sóò ṣẹlẹ̀. ok ọtí tó mu ló jẹ́ kó yìn sókè. so o ti mọ̀ pọ́tà wà nù nǹkan yẹn tẹ́lẹ̀. mo rí i àwọn olólùlù ẹ̀ bọ́ èfi sílẹ̀ náà ni ẹ̀mí ló yìnbọn yẹn. ẹ̀kan náà ni báwo ni wọ́n ṣe mọ̀ bọ́yìn. Kàsímù yẹn náà ló kọ́ mi ní. ok ohun tó ẹni tó gbé mọ̀ fún ẹ náà ló kọ́ ẹ. iṣẹ́ ọdẹ ló fẹ́ ṣe ni ló fi kọ́ ẹ níbọn yìí. Torí mo ní ọ̀rẹ́ mi kan tájọ wà nígbà tí mo wà ní ibi tí mo ti kọ́ṣẹ́ tó bá di alẹ́ bẹ́ẹ̀ máa ń tẹ̀lé lọ sábúlé wọn tó bá ti ń lò pọ̀ ọdẹ ìjọ máa ń ṣe Níbo ló ti kọ́ṣẹ́? àmọ́ ìkọ́ṣẹ́ kí lórúkọ ọ̀rẹ́ ẹ̀ yẹn Gbénga ọmọ olúbó lòun. ọmọ Abẹ́òkúta olùkọ́ ẹ̀fọn ṣe ń yìnbọn olùkọ́ ẹ̀fọn ló ń lọ ọdẹ ọdẹ. ajọ́ máa ń lò pọ̀ ọdẹ ọ̀hún tí mo kọ́ mi lọ́nà wọn ẹ̀kọ́ mi òun wá rí lọ́wọ́ Kàsímù yẹn níbi tí àwọn olóṣèlú wà. báwo wá làwọn ọlọ́pàá ṣe mú ẹ. ìgbà tí mo kúrò ní pàtí yẹn tí mo lọ lẹ́yìn tí mo yìnbọn sókè làwọn sójà lé mi mú ní ìsàlẹ̀ ẹ̀rẹ́ bí mo sọ lọ́rẹ̀ fàmílẹ́ ọlọ́pàá lọ́wọ́ ọlọ́bí gbé mi dé police station kan àti police station kan nínú ẹjọ́ tó rò yé ìwúlẹ̀ dé ti ńlẹ̀. ẹbí mi ní pé ọdún wọ fún mi ní dání now jọ ń pé irọ́ díẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n ó pàṣẹ pé opinion ẹ̀ ló wọ́n fún ẹ̀ ló sọ ó ní o fẹ́ lọ wọ́n wá sókè church ló fi lọ gbé ìbọn yẹn ní èròǹgbà pé o fẹ́ lọ sọ sódò ṣùgbọ́n tó mọ̀ pé mẹ́rin tó fún ẹ̀rọ yìí sìn ó ló fẹ́ lọ sọ ìbọn sí odò o ti gbé kúrò nílé lẹ́yìn tó kúrò nílé tí o wọ́n yí àwọn ibi tó ti dé kó tó di pé o lọ yìnbọn ní patí o ní patí ìyẹn túmọ̀ sí wípé mo lọ gbébọn yẹn ń lé mo fẹ́ lọ sọ sódò ìyẹn túmọ̀ sí pé àyè sọ lásán nìyẹn so ìbọn yẹn onílù mú kúrò nílé láti lọ fi máa hu àwọn ìwà tí o wò yé lẹ̀ now kí ni èròǹgbà ọkàn ẹ báyìí sìn àti àwọn ìwà ìpalẹ̀ ìwà kò tọ́ láwùjọ kankan kí ni èròǹgbà ẹ. èròǹgbà ọkàn mi sí pé máa gba àwọn ìdámọ̀ràn tó jẹ́ ọmọ ìgbàgbé wípé ẹni tí ó bá ti ní ilé ó tẹ́lẹ̀ láti máa wọ àpáàlì kó jáwọ́ ẹ̀rọ tó sì rí ẹgbẹ́ ìgbìyànjú láti sùn ọ̀dọ̀ kí ló fẹ́ kíjọba ṣe fún ẹ fún ètò ìṣe. máa bẹ̀jọba tó bá lè forí jù mí mo lè máa ṣèwé fúnjọba pé tí bá tún rí ní ìwò lànà yìí tó bá rí mi ní ọ̀rọ̀ ní ìlànà yìí máa ojú àdúgbò mi tó bá jẹ́ kúrò tọ́ sí mi. tó bá lè tíjọba bá lè forí jì ẹ̀ ńkọ́. mo pé kò sí nǹkan tó kọjá àforíjì lọ́dọ̀ ẹ̀dá. náà kí làwọn ọ̀rẹ́ fún gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn tó ń ṣe ẹgbẹ́ ìgbàṣàwò ìṣègùn nìkan ẹgbẹ́ yẹn ṣé ó pé ẹ tó gbé ẹ. ó pé mi kò gbè mí torí látìgbàdàn rẹ wọ́n ti ṣe mí sẹ́gbẹ́ náà bí pé wọ́n fi agídí ṣèyàn rẹ̀ wọ́n fi ikú léyàn dé bẹ́ẹ̀ ni àwọn ló fà á tí mo fi di ẹni tó ń ṣe ẹgbẹ́. wọ́n pẹ̀lú iṣẹ́ bẹ́ẹ̀ sin ọkọ̀ ẹ balẹ̀. ṣé o ti ń dá ṣiṣẹ́. mo ti ń dá ṣiṣẹ́ mo ń dá wọ́n ṣọ fún yàn mo dẹ̀ ṣiṣẹ́ mọ́ owó àmì náà pẹ̀lú. ṣé o ti ṣe freedom. mi ì tí ì ṣe freedom mo kàn gbàyè freedom ni. kí lorúkọ ẹ. Michael kí lorúkọ ẹ nínú ẹgbẹ́ òkè kiri ṣàpọ́n kí ni nickname ẹ. náà jíjẹ́ mi ní ṣàpọ̀. ṣàpọ̀n ó ti pààyàn rí àbí. ní ìpàdé mi láyé mi. ní ìpàdé mi láyé mi. wọ́n ti nà yàn ní ọ̀sáré ṣe bó ṣe halẹ̀ mọ́ rẹ̀ ọ̀nà gbà mí lẹ́sẹ̀. nígbà kan rí tí mo ṣe kéré tí mo ṣe máa ń ṣe ìpàdé nígbà yẹn ìgbà àtẹ̀wọ̀n èèyàn máa ń jà. o ti ṣẹgbẹ́ gbà yẹn àbí. mi ti ṣẹgbẹ́ ọkàn gbà. owó àtàwọn èèyàn máa ń jà dáadáa. pé bóyá téèyàn bá ṣẹ́ mi ó máa ń. ọmọ líle ni èèyàn lè ṣe ọmọ líle kó má bàa débi pé àìṣẹgbẹ́ òkùnkùn àyè mọ́ káàkiri ṣé kò ṣe ọmọ líle ṣọwọ́ ìlú ṣùgbọ́n àwọn ìwà tí ò tọ́ tí ò da tí ọmọ gbọ́dọ̀ bá lọ́wọ́ èèyàn kò dá pé àwọn àwọ̀.
wà tí ó tọ́ tí ò dáa ní ilẹ̀ tí àmọ̀ràn mi fún àwọn èèyàn fẹ́ni tó bá ti ń wò lọ́kàn pé àǹkan ìdẹ́hùn kó má dábàá ẹ̀ tó bá dẹ̀ wà ya ilé tí tuntun tó bá dábàá ẹ̀ tó bá ní àkàrà mi bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ mi sí ìjọba ní pé tó bá lè fojú àdúgbò mo ṣe ìlérí padà tọwọ́ bọ̀wé fún wọn tó bá rí mi lọ́nà ẹ̀ tó bá jẹ́ ló ṣe bẹ́ẹ̀ mọ́ orúkọ ẹlẹ́ẹ̀kan sí. orúkọ mi ní Tálímáìkì. ìgbà ọ̀tun ti dé fún gbogbo àwa aláfẹ́ àti ọ̀tọ̀kùlú tá a mọ ohun tó dára fúnra wa tá a sì ń wálé ìtura àbílẹ̀ ìgbafẹ́ lẹ́yìn tó làmìlaka Guarantor Hotel and Suites ní kẹ́ẹ̀kan sí. àwọn òṣìṣẹ́ wa mọ yìí oníbàárà iná wa kì í ṣẹ́jú kódà àti iná ọba bá lọ. ẹ̀rọ amúnáwá tí ó gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ti wà nílẹ̀ standby. agbègbè tó fi ni lọ́kàn balẹ̀. ẹ̀rọ amúlétutù wa wà ní standby. standard rooms làwọn yàrá wa nílé ìtura Guarantor Hotel and Suites. wọ́n wà ní number 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. àyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ náà wà nílé ìtura Guarantor Hotel and Suites. ibi ìgbafẹ́ wa tá a mọ̀ sí Bagadi Òlẹ́lẹ́gbẹ́. ilé ìtura Guarantor Hotel and Suites tó wà ní 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. ẹ pè wọ́n sórí 08137738409 tàbí 08024506061. ẹ sì lè pè 0703714164 tàbí kẹ́ ẹ kàn sí wa lórí email guarantorhotelsuites@gmail.com. Guarantor Hotel and Suites nílé ìtura àti ibi ìgbafẹ́ tẹ́ ẹ ti lè fún ọkọ̀ yín nísinmi. Your comfort is our priority. Jẹ́mi mi ogun àmín 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 àtàláfíà àlàkùnmọ́ àmín. níbi ẹgbẹ́ mi bá náwó máa jẹun kó rán níbẹ̀ mo bẹ̀bẹ̀ fún ní àmín.